Ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí ẹ̀yin èèyàn wa, ṣé dáadáa lẹ́wà, ṣàlàáfíà lẹ́wà ẹ̀yin èèyàn wa. Tó ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká ganu sí o lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé pẹ̀lú Tóyìn Abraham. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán ẹ mọ̀ wípé láti bí ìgbà díẹ̀ sẹ́yìn làwọn èèyàn tó ti ń bá wọn fa wàhálà lórí social media o. Tán ni wípé Fúnkẹ́ Akíndélé àti Tóyìn wọn kì í ṣọlọ́rọ̀ rárá, kódà wọ́n sọ débi wípé wọ́n níṣe ni wọ́n ń kọ́pì ara wọn ò ní wọ́n jọ wà nínú competition àwọn méjèèjì. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán ò kọjá bí ẹ ṣe rò. Ṣùgbọ́n ní báyìí o, ẹ̀yin èèyàn wa, ní premier yìí tí wọ́n lọ ní bí ọjọ́ méjì sẹ́yìn, ó ní Fúnkẹ́ Akíndélé àti Tóyìn ni wọ́n ti pàdé ara wọn tí wọ́n jọ dúró, wọ́n jọ ń sọ̀rọ̀, wọ́n jọ ń ṣeré papọ̀. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán ò nítorí nínú fídíò náà ó kọjá bí a ṣe rò. Lóòótọ́ kò sí anybody tó mọ̀ nǹkan tí àwọn méjèèjì yìí tí wọ́n ń sọ nínú fídíò náà. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán jẹ́ rò wípé èyí táwọn méjèèjì ń ṣe nínú fídíò náà ṣé wọ́n fi ń ṣe ojú ayé ni tàbí wọ́n kàn fi àwọn fans wọn kalẹ̀ kí wọ́n máa sọ nǹkan tó wù wọ́n nítorí ìjà yìí ó ti fẹ́ jọ ìjà pé àwọn fans nìkan ló ń bára wọn fà á. Ẹ̀yin èèyàn wa, ẹ sì mọ̀ wípé lórí social media àwọn èèyàn wọn ní wàhálà gan ni o. Ẹ mọ̀ bí àwọn fans Fúnkẹ́ Akíndélé àti Tóyìn wọ́n ti ṣe ń bára wọn jà tipẹ́tipẹ́ o, tán fúnra wọn lépè tán sọ pé ṣe ni èèyàn kan ń kọ́pì èèyàn kan, ṣe ni èèyàn kan ń jowó èèyàn kan. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ẹ kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí Tóyìn àti Fúnkẹ́ Akíndélé tí wọ́n pàdé ní patí o, níṣe ni wọ́n jọ dúró, náà jọ dẹ́rẹ̀kẹ́, náà jọ fọ̀rọ̀ ṣeré. Kò sẹ́ni tó mọ̀ nǹkan tó sọ ṣùgbọ́n nínú fídíò náà ẹ̀yin èèyàn wa kò mà jọ bíi pé wọ́n ń jà rárá o, kódà kò jọ bíi pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn. Kódà tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ wípé nígbà tí Fúnkẹ́ Akíndélé tí ó ṣe ọjọ́ ìbí rẹ̀ ní Tóyìn jáde tó wá wish rẹ̀ ní happy birthday. Bẹ́ẹ̀ náà nígbà tí Tóyìn ṣe tiẹ̀, Fúnkẹ́ Akíndélé kí o wípé ó kú ọjọ́ ìbí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ò dẹ́kun láti máa sọ wípé ìjà wà lẹ́ẹ̀rín wọn o, wàhálà wà lẹ́ẹ̀rín wọn o, kíní kan ni o. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀. Kí ni ẹ lérò pé ó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí? Ǹjẹ́ lérò wípé Fúnkẹ́ Akíndélé àti Tóyìn wọ́n ń bára wọn jà lóòótọ́ tàbí wọn ò bára wọn jà? Ǹjẹ́ rò wípé oníkálùkù kàn ṣe titi ẹ̀ ni? Ẹ̀yin èèyàn wa, ohun tí ẹ bá lérò pé ó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí, ẹ tẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ó dàbọ̀.